Bismillah, walhamdulillah, wassalatu wassalamu ala rasulillah. Adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run, ọba tí ọlá rẹ̀ ga jùlọ, ó sì mi àti ẹkù lórí dáadáa. À ń bẹ pẹ̀lú ìdùnnú, Ọlọ́run máa bí àfàánú rẹ̀ bẹ́ fún wa lágbọ́yé ẹ̀sìn wa, mẹ́mẹ́ wa dó lórí dáadáa, ká tán lórí dáadáa, ká fi pàdé rí Ọlọ́run níjẹ́ mùsùlùmí, tá a fi rádìí jánnà wọ̀ ní rọrùn, ọlá bọ́lọ́run ti tó. Àwọn sẹ́yìn kírun tí wọ́n ní àwa ti kí tiwa ó ṣeéṣe bẹ́ẹ̀ ká ẹ máa gbọ́. Ó rọrùn bẹ́ẹ̀, ó ṣeéṣe bẹ́ẹ̀ nínú tí máa dọ̀kan láàmú láyé ń bí kéèyàn máa wọ àwọn kan lékè tiẹ̀ tẹ́fẹ́tẹ́fẹ́ pé àwọn eléyìí máa ń ráyè ṣèfà bẹ́ẹ̀ sì lẹ̀sìn tó bọ́ lọ́wọ́ wọn. Ọ̀rọ̀ Ọlọ́run lọ́rùn agbára rẹ̀ kà àtìmí àti yín náà ká lé wọn bá kó sóore fáwa náà kódà ká tún jù wọn lọ. Ọlọ́run ṣàlékún oore tiwa náà, ṣàlékún dùnnú wa, mú wa dó lórí dáadáa, ọlá bọ́lọ́run ti tó. Ìtẹ̀síwájú rẹ̀ o, àṣírí ogun ìdílé àti solution episode 3 lélẹ́yìí. Bí yẹn bá wo eléyìí tí ó bá wo 2 kó wo 1 ìran rẹ̀ dìkan, àbọ̀ wo 1 ó wo 2 ó wo yìí ìran rẹ̀ dìkan. Ìyẹn lè yọrí ẹ̀ lé nínú ìtumọ̀ wa níwọ̀nba. Ọlọ́run kò fún mi ní àsọyé kó sì fáwa náà ní àgbọ́yé ọlájọ́ kan sọ̀rọ̀ ìwájú Ọlọ́run. Àṣírí ogun ìdílé, ọ̀pọ̀lọpọ̀ èèyàn mo ní kọ́pọ̀lọpọ̀ pé wọlé àbí kan drop ẹni message voice message kí n mọ kí lẹ́yìn kí làdójúkọ ti délé tí kí làdójúkọ kí ní ìpèníjà kí lẹ́ ń bá fẹ́ra kí lẹ́ ń bá wọ̀ ya jà. Ọ̀pọ̀lọpọ̀ ṣe bẹ́ẹ̀, àmọ́ àwọn míì tẹ̀ tó sọ pé mo ti web so 2 tẹ̀ sí ẹ̀ sọ solution kí ni solution wọn ni nítọ́pọ̀lọpọ̀ wọn retí ni pé bí mo ti ṣàlàyé ogun ìdílé yẹn kí n sì máa ṣàlàyé pé ẹ lọ já ewé báyìí ẹ gbo eléyìí ẹ fi sanra ogun ìdílé ti sẹ́nu bọ́ ti sẹ́ ogun ìdílé ẹnìkan ò ní dárò ìwà fún ní jìbìtì èèyàn jìbìtì ní kọ́dà bí wọn ò gbowó lọ́wọ́ yín àwọn tí wọ́n fẹ́ jà yín lólè ọpọlọ àwọn ní jìbìtì yìí máa ń ní wọ́n fẹ́ bá gbàgbọ́ yín jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ wọn retí pé kémi náà ò sí bẹ́ẹ̀ torí pé ẹni tó bá jáde tí ń sọ pé àṣírí bẹ́yẹn ti ṣẹ́gun ìdílé bọ́ bá ti lo ogun ìdílé yín bọ́ ti pa ogun ìdílé yín run irọ́ mà ní torí pé kò sí ogun kan tí ń jẹ́ bẹ́ẹ̀ lẹ́ Yorùbá gan pé ogun eléyìí ohun tó ń wà fún òun ni ogun ìdílé yẹn máa fi ṣẹ́gun ẹ̀ irọ́ mà ní. Àwọn ti rí i pé ẹ fẹ́ràn jìbìtì làwọn náà fi jáde lọ́sàn gangan làwọn náà fi ní ogun eléyìí ewé eléyìí kíní eléyìí kíní eléyìí kí làdójúkọ kí ni ìpèníjà kí ló lè máa bí mi àti yín fẹ́ra níjẹ̀ Yorùbá kí là ń bá wọ̀ ya jà tó já sí pé níjẹ́ mùsùlùmí gẹ́gẹ́ bí ìran táwa jẹ́ ní Yorùbá àwọn míì náà wá ń jẹ́ mùsùlùmí wọn kì í ṣe ìran Yorùbá kí ló lè máa bá wà fẹ́ra tó lọ́wọ́ ìpèníjà eléyìí Yorùbá nìkan lọ́mọ eléyìí ò ní dọ́dọ̀ àwọn míì bóyá tí wọ́n jẹ́ Haúsá bóyá tí wọ́n jẹ́ ìran míì torí pé àṣírí ogun ìdílé àwọn tí wọ́n fi lémi rẹ lẹ́nu tí wọ́n yí òrí wa padà àwọn wo ni ta ni wọ́n jó yé wa pé àdúrà kan bẹ̀rẹ̀ tí ẹ máa dájú ẹ̀kọ́ ìdílé nìkan ogun ìdílé bí yẹn ti gbogbo ẹni padà bí yẹn ti gbọ́yọ níbi ogun ìdílé àwọn wo ni wọ́n yí òrí mi àti ẹ padà tí wọ́n já mà bẹ́ẹ̀ tọ́pọ̀lọpọ̀ bá sì pè mí wọlé tí wọ́n bá ń béèrè pé ogun ìdílé táwọn báwọn ṣe wà yìí gbogbo àwọn ọmọ kéékèèké àwọn tí ò táwọn ládùúgbò gbogbo wọn ló ti bẹ̀rẹ̀ sí lọ́wọ́ mú àwọn nísìn àwọn ti lé 50 years àwọn orí mọ́tò gùn àwọn orí lẹ́kọ́ bẹ́ẹ̀ lẹ́gbọ́n àwọn náà bẹ́ẹ̀ ni kíní kan náà mo ní ntọ́lọ́hún wí ni pé kúlé inna lè fàdé dàbí yá àdé láàyè yóò tí ìmọ̀ ìyàṣà Ọlọ́run ní àjùlọ ọwọ́ mi lọ́wọ́ ẹni tó bá wù mí mo lè fún wọn ní bí ẹ̀kọ́ gbọ́mi yé ni mo ní tọ́ àfi ká ṣàlàyé kó kúnná nítorí mi máa fi rí i pé àwọn òun ní ogun ìdílé ń bá òun jà ní pé àwọn táwọn jọ gba sọ́ọ̀bù pọ̀ táwọn jọ ń ṣiṣẹ́ lójú kan náà wọ́n bá òun bẹ́ẹ̀ ni òun lọ́gá àwọn wọn ti bẹ̀rẹ̀ sí rọ́wọ́ mójú òun lọ kí lọ kọ kí lọ yàn ta ní ń ṣe ọ́ ta ní ń dá ọ láàmú ta ló kó bọ̀ ta ló kó tì ọ́ ta ní rí tì ẹ̀rù ọ̀pọ̀lọpọ̀ nígbàgbọ́ wípé bóun bá ń ṣèṣe irin tó ń ṣiṣẹ́ irin tó bá ń jẹ̀jẹ̀ lérí èèyàn kan ní bẹ́ńdì ẹ̀ kálukú ọ̀fẹ́ yí rí ẹ̀wọ̀ mọ́ gẹ́gẹ́ bí mùsùlùmí pé kí ló ń kọ wáyé kí ló ń yàn wáyé àwọn ọ̀ràn tí wọ́n já Haúsá táwọn náà jẹ́ mùsùlùmí ẹni tó bá gbá Haúsá tó jìndò táwùsá èèyàn tó yanrantí gidi ẹbí wọn léèrè tá bá súnmọ́ yín pé ìjà Haúsá kan bẹ tó súnmọ́ wọn rí ọkùnrin ní abóbìnrin ọmọdé ní àbágbà àwọn àjọ sọ̀rọ̀ níjọ́ kan pé ẹ dákun ogun ìdílé tí ń bá òun jà
àwọn náà sì gbà pàjẹ́ ń bẹ kò sí ìran tí ọ̀la jẹ tápá gbà bẹ́ẹ̀ kò sí ìran tí ò ní àjẹ́ kálukú gbà pé àwọn àjẹ́ kan bẹ àwọn ẹnìkan bẹ àwọn ẹ̀mí òkùnkùn kan bẹ kálukú náà gbà bẹ́ẹ̀ àmọ́ ǹjẹ́ àwọn náà lé lọ́tọ̀ọ̀tọ̀ pé àṣírí bẹ́yẹn ti bọ́ níbi ogun ìdílé àwọn náà wá ní ewé lọ́tọ̀ wọ́n ní àdúrà kan tó wà special pé àdúrà àti ogun ìdílé rẹ̀ kò sáwọn tí wọ́n jèmi àti yín lólè ọpọlọ yín lẹ̀ Yorùbá àwọn kírísítẹ̀nì àwọn pásítọ̀ sẹ́yìn pé ìrìn àjò tí wọ́n láti lè pe àwọn èèyàn sí di ẹ̀sìn kọ́lọ́jà àwọn lógún wọ́n gbé làákàyè wọn kalẹ̀ wọ́n rò pé ọ̀nà wo la lè máa polówó sáwọn èèyàn ńlẹ̀ Yorùbá yìí o láti lè máa fi gbé wọn mára wọn á gbé àdúrà kalẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ special prayer fáwọn àwọn ológo bí wọ́n ṣe rógolo àwọn tí wọ́n ti gba ògo wọn bẹ́yẹn ti ṣẹ́gun ìdílé bọ́pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí táwọn náà ò ní ìmánì tẹ́lẹ̀ tí wọ́n tó jẹ́ pé oníjìbìtì làwọn náà báwọn náà ṣe kú ọwọ́ nìyẹn àwọn ni wọ́n já mọ̀ yìí pé àwọn ogun ìdílé kan bẹ òun wà special torí pé tá bá ti sọ pé máa bẹ lọ́run lórí ìlọsíwájú tó bá ti carry everybody along kò nídìí pé àmọ́ wọn bá ti jí ó yọ pé ogun tẹ́lẹ̀ yìí o ogun eléyìí o ogun ti àwọn ẹlẹ́gbẹ́ ogun ọ̀run lélẹ́yìí ogun tẹ́lẹ̀ yìí ogun ti ẹ̀mí àìrí ogun tẹ́lẹ̀ yìí ogun tẹ̀mí òkùnkùn ogun tẹ́lẹ̀ yìí ogun ti ìdílé ìpèníjà o àdójúkọ o kí ló lè máa bá ọ fẹ́ra ta ló lè dájú ìjà kọ nínú ẹbí yín bóyá tí wọ́n nẹ́ra kàn pé ẹni yìí òun làgbà kò tẹ nínú ẹbí irú tó wà lè máa fi kàn ọ́ lè bá pàdé níbòmíì lẹ́nu iṣẹ́ lẹ́ni tẹ́ ẹ̀ sí fámìlì ọ̀rọ̀ bẹ́ẹ̀ torí pé ẹlòmíì gbà wípé àdójúkọ táwọn bá ń bá fẹ́ra nínú ẹbí àwọn ẹnìkan ní ń bẹ ní rí ògo àwọn ẹni báwọn yẹn máa gbàdúrà abẹ́lẹ̀ Yorùbá àwọn arógo gbogbo àwọn tó máa ń rí ògo gba ògo lọ́wọ́ èèyàn ń bẹnu èèyàn wọ́n ti rí ògo ẹ̀ láti kékeré ẹ̀yin kiri ẹ̀yin ni Ọlọ́run tẹ́ bá bí ẹlòmíì pé nítorí òun gbà ládùúgbà yìí pé àwọn kan máa ń rógo gbogbo ẹ wà rí i pé kò ní kíní kan tó lè mú wá ìròrí fíìmù níbẹ̀ lágbárí ẹ̀ láwọn táwọn jẹun yóò tán táwọn kan ṣe tíátà ìyẹn ló rò pé òun ní reality jàmá mùsùlùmí àwọn tí wọ́n gbé àdúrà yìí wá pé àwọn ogun ìdílé àwọn arógo gbogbo jẹ́ bọ́ sí gba ògo rẹ padà kí ni ìgbàgbọ́ tiwọn tẹ́lẹ̀ ìgbàgbọ́ tàwọn tí wọ́n jẹ́ Christian ni wípé gbogbo ohun táwọn bá pàdé tí ó bá ti tẹ́ àwọn lọ́rùn tó jẹ́ nǹkan àbànújẹ́ ní ìtògbésí ayé àwọn kọ̀ lọ́wọ́ Ọlọ́run kọ̀ ìyẹn bí kí wọ́n máa gbàdúrà gbogbo fáyà ọkùnrin kan tó kọjú sí mi yìí tí ó gbàdúrà àjọ kan nígbà náà èmi náà mo sì tó ọkọ̀ jọ síwájú ilé báyìí ló bá ní why person go dey buy motor ma God collect my blessing from me only who dey use our destiny here for this line for this street my God reason èmi lọ dájú ìjà kọmọnítọ ọ̀sẹ̀ pé àwọn mọ́tò àlùkò àwọn ìbò tèmi òun ló rò pé bóyá tó yẹ pé mọ́tò àlùkò tèmi tó ju ọ̀yìn olùní kádàrá tó yẹn wáyé ajẹ́pọ̀ ọ̀yìn oríire láyé nìyẹn wọ́n kọ́kọ́ nígbàgbọ́ wípé gbogbo ìpèníjà táwọn kò lọ síbẹ̀ ní ìrúrí mùsùlùmí ẹ jájọ wo Suratul Ankabut ẹ sí Kùránì yẹn bí wọn bá yín wọn bá ẹ rí pé Suratul Ankabut níbẹ̀rẹ̀ rẹ̀ a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim alif lam mim ahasiba an-nasu an yutraku an yaqulu amanna wa hum la yuftanun Ọlọ́run ní alif lam mim araf mẹ́tẹ̀ẹ̀ta Ọlọ́run lè mi Ọlọ́run mo èmi mọ tí mo gbà lérò ń bẹ ahasiba an-nasu an yutraku an yaqulu amanna wa hum la yuftanun Ọlọ́run lẹ́yìn èèyàn sẹ́yìn lérò bẹ òun rò irú ẹsẹ̀ ọ̀nà ẹ̀mí ìntọ́ òun rò ní pé èmi Ọlọ́run ń fi yín lẹ̀ lásán ń fi ẹ̀yìn lẹ̀ lásán an yaqulu amanna wa hum la yuftanun ọmọ ní olùgbàgbọ́ òdodo lẹ́yìn ó ní ìmánì ẹni Ọlọ́run ní ọ́ wa hum la yuftanun èmi Ọlọ́run wà ní dáyín wò yín máa fàdánwò kàn yín tọ́ ta ló wí eléyìí àìlówó àdánwò ní kéèyàn máa pààyàn àìdánwò ní kéèyàn máa rọmọ bí àdánwò ní kéèyàn bí ká máa wúlò Ọlọ́run máa fi ṣàdánwò gbogbo ẹ̀kọ́ lọ́wọ́ ayé ìyẹn ti rógbó ẹ̀ ní wọ́n ti ṣe kíní kan ní Ọlọ́run máa fi ṣàdánwò tọ́mọ́ máa jẹ́ bànújẹ́ fún yàn ló fi yàdúrà Rabbana hab lana min azwajina wa dhurriyyatina qurrata a'yunin waj'alna lil muttaqina imama àdúrà tí mùsùlùmí gbọ́dọ̀ máa ṣe nìyẹn Ọlọ́run máa fọmọ wa bà wá nú jẹ́ àìmọye ọmọ tí yọ igbó ní ọmọ fà wọ́n máa fọmọ èèyàn bà yàn nú jẹ́ Ọlọ́run wala qad fatanna alladhina min qablihim Ọlọ́run ní lódodo èmi Ọlọ́run ti dá wọn ní ìṣáájú mo ti dá wọn wò ẹ máa kánú wọn máa pàtàwọn ànábì Ọlọ́run àwọn sàhábà gbogbo àwọn ẹni rere pé Ọlọ́run dá wọn wò
ìgbẹ́nu wọn tó lò wọ́n rò pé ọlọ́run yóò wọlé fala ya'lamanna Allahu alladhina sadaqu wala ya'lamanna al-kadhibin ọlọ́run fala ya'lamanna Allahu alladhina sadaqu èmi ọlọ́run mo wá mọ àwọn tí wọ́n jólódodo nígbà pé àwọn tó ń jẹ́ pé ìgbàgbọ́ òdodo níbẹ̀ lẹ́mìí wọn bí àdánwò ẹni tọ́lọ̀ ń gbé dààmú bá tí ò fẹ̀sìn lẹ̀ ẹni tọ́lọ̀ ń gbé ìpèníjà bá kò torí ẹ̀ kó fi ìsìlámù lẹ̀ bẹ́ẹ̀ mi ẹ̀ pinnu kí ni bọ́ wọ̀ yájà kí ni bọ́ òfin àtẹnìkan ọ̀bá rú ìfin rárí àìlówólọ́wọ́ ìyẹn kárí ayé ṣé lórílẹ̀ èdè táwa yìí tó bá ráyè súnmọ́ ìjọba tí ń bẹ̀ ń bẹ̀ lọ́ba ìwọ ráyè wọ fílà báyìí tó bá lè sọ tí ń bọ́ òfin ra tí ìpèníjà gbogbo ń tọ̀hún rí tó bá bí ọ́ lè rè pé tó bá láǹfààní àti dọ́dọ̀ president báyìí pé wọ́n kan òǹkà báyìí pé ìtì ìmọ̀ sí mi ìmọ̀ lálàkàlà ni tí president bá bí ọ́ lè rè pé bó lọ ń gbé tó bá dákọ̀ àdúgbò yín lè béèrè pé ìlú aláwọ̀ wa ni màálù máa ń lé ọ egun máa ń lé ọ ọmọ jáwódò màálù máa kà ọ adìẹ máa ń lé ọ ọmọ jẹun lójú oorun irú oúnjẹ wa ni àkàrà ni ilá àtàmàlà bọ́bá wa dé inú wọn ní rárá kéde pé inú wọn míì wọn ni máa dínà orí ni tí president wa bá bí ọ́ lè rè pé ládùúgbò yín sẹ́ẹ̀ níná yà níná báwo lọ nà ọ̀nà wa ò dáa sẹ́ẹ̀ ń rómi mu omi kẹ̀ omi ilẹ̀ tó ń lóhun lóhun security nǹkan security kẹ̀ sẹ́ẹ̀ ní generator ní generator sọ ní AC kẹ̀ kọlọ̀mọ̀ tí ò máa lọ àwa lógun ìdílé kò sí torí pé ọ̀pọ̀lọpọ̀ alátẹ́lómi ńlá tó fi lérò pé àwọn kan ti kọ́kọ́ gbàgbé ẹ̀jẹ̀ wọn ti yóye pé tí bá ti ń lálàá pé òun jáwódò màálù léhun wọn ti ògo rẹ̀ ni wọ́n ń gbẹ́sẹ̀ léhun ẹ̀yin pásítọ̀ lẹ Yorùbá kí ló dé táwọn ará ayé yòókù wọn ọjọ́ yín ẹ̀lẹ́ láwọn pásítọ̀ kan lókè ọya ẹ wo orí YouTube ẹ wo orí Facebook àwọn pásítọ̀ wa ń gbé ẹyẹ orí Facebook nílẹ̀ Yorùbá wọn à gbé ẹyẹ wá báyìí ò ń bọ̀ bí mo ti ń bọ̀ ní ọ̀nà ni mo bá ẹyẹ yìí lọ́nà ẹyẹ mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n ń bọ̀ láti ibìkan ni wọ́n jábọ́ wọn ò lè dìde mọ́ mo gba ògo yìí padà lẹ́nu máa ṣí àtúndà bọ́ bá ti ṣí ẹ̀ tó bẹ́ẹ̀ ni ìdí ẹ̀rọ ṣe máa tú òun fẹ́ gbé irin kòró tí ó fi boost page ẹ̀ wọ́n lọ lè pẹ́ yá ṣẹ́ bí mẹ́ta èrò lọ́jọ́ yín bẹ́ẹ̀ kò sí kírísẹ̀ láwọn ọjọ́ sí ni kò sí kírísẹ̀ gbogbo wọn àgbé àpẹẹrẹ ajáde orí mídíà báyìí mo gbàdúrà fún yín lónìí ẹni tó jẹ́ pé àpẹẹrẹ ajáde ni wọ́n fi ń gba ògo ẹ̀ mo gba ògo ẹ̀ padà lẹ́nìí kò sí tí wọ́n fẹ́ ṣe wọ́n fẹ́ bá gbàgbọ́ àwọn èèyàn jẹ́ torí pé jìbìtì ó wà nù ẹ̀ rí pé lórílẹ̀‐èdè yìí ìran tí wọ́n ń ṣe yahoo ju ẹ̀ rí pé Yorùbá ló gùdù jù mẹ́ẹ̀ ẹ̀rọ àwọn ọmọ tí wọ́n ń kó àwọn ọ̀nà míì bíbà táwọn Yorùbá ní máa já wọn sí àwọn ọ̀nà bá fẹ́ jẹ́ professional lánàá pé kí wọ́n gbé jìbìtì lórí ayé lórí net Yorùbá ní ọkọ̀ wọn torí pé Yorùbá rí pé ayé ta wà yìí wọn Yorùbá kọ́kọ́ ti owó síwájú náà pé bóun nínú tí wọ́n fi màpọ́ lọ́hún fi ọ ni pé kó fún ọ ní owó ti tóbi rí Ọlọ́run gbogbo olú yòókù lágbàáyé tẹ́ ń rò pé bóyá ẹ̀rù pé kò sólòsì ńbẹ̀ náà ni kò sólòsì máa ń Saudiya olówó ń bẹ tálíkà haran tó dá fèmí rẹ̀ jù lọ ní Saudiya kò sí torí ẹ̀kọ́ fẹ̀ sílẹ̀ yóò dé mọ́sálásí kò gbogbo náà wá fi gbogbo àwọn náfìlà tó yẹ kéèyàn máa yàn kó ìkẹ́kọ̀ọ́ ò ní bọ́ máa lọ́wọ́ torí pé ó mọ̀ pé tàlíkì àmà nìyẹn báyé bá burú àlíkì àmà náà ò tún gbọdọ̀ burú má ṣòfò méjì Ọlọ́run wá ní fala ya'lamanna Allahu alladhina sadaqu wa la ya'lamanna al-kadhibin Ọlọ́run àdánwò tí mi Ọlọ́run gbé bá wọn ni mo fi mú olódodo ni mo fi mẹni tí ń parọ́ kò sẹ́ni tí ò ní pèrè lọ́kùnrin ó ní ìmánì ẹni Ọlọ́run lòun bóyá tẹnugbà lọ́fẹ́ ká máa fi wò tagbádà rẹ̀ ní mọ́sálásí lọ́fẹ́ ká máa fi wò ìyẹn kọ́ ìgbàgbọ́ tó nínú ẹ̀mí ìjẹ́ bọ́ bá nípè níjà kan bọ́ bá ládójú kọ̀ọ̀kan gbogbo àwọn bàbá tá máa ń ròyìn fún wa ńlẹ̀ Yorùbá àwọn àfáà tí wọ́n ti lọ ń bẹ́nu wọn àkọ́bí nínú àdánwò tó lágbára jù kọ́mọ èèyàn ó ti ọmọ tó ti kéwú tó ti kàwé tó gba dókítọ̀ kó fò sálẹ̀ lọ́sàn gàgà kó sì kú bẹ́ẹ̀ láyé rẹ̀ wọ́n kà pẹ̀lú mi ìgbà ọmọ yìí kú nísìn o ẹlòmíì sì ń bẹ́nu àwọn àfáà yìí wọ́n ní wà sí ìjọ náà wọ́n sì torí ẹ̀ wọ́n sì lọ wà sí yẹn wọn ògùn fẹ́ǹsì kankan lẹ́sọ̀sì kankan ò sí tí wọ́n gùn wọn ògùn mọ́tò kankan alìkíyàmọ̀ náà ni wọ́n fi ń lé àwọn àfáà náà tá ń gbọ́lá fún àwọn bàbá tí wọ́n ti lọ àyìn kìíní kan ni wọ́n ẹni Ọlọ́run ni wọ́n ṣé ilé tí wọ́n kọ́ lẹ̀ fi ń wọn dárájà wọn pé bí wọ́n ti jẹ́ wájú Ọlọ́run ni orí Ọlọ́run nìyẹn ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ẹ sì ń wò náà pé wọ́n dá fún wọn jù yín lọ tẹ́ ẹ bá mọ̀ ọ̀nà tẹ́lẹ̀ mi ń gbégbà ẹ mọ̀ pé bọ́lọ̀ bá ń fa àánú ẹ̀ ọ̀lẹ́ kan kí lógun tí ń bá yín fẹ́ra ìròrí iná kọ́kọ́ dé kú òun ẹ̀mí ẹ̀ náà pé ogun ìdílé kò sí ogun kan
tó wà special pé ìdílé yín nìkan ló ti lè máa wá tó lè rí pé níjà yìí láti ta. Ogun tí máa ja ìdílé torí pé àwọn ogun kan bẹ tí máa ń jà ìdílé. Àmọ́ pé àwọn ogun kan wá wà ẹnìkan òun náà ni wọ́n ń bá yín fẹ́ra kọ́lẹ̀ lómi wọ́n pọ́ìsì láìjọ ọ̀pọ̀lọpọ̀ sí Ọlọ́run débi pé wọ́n jó yé wọn pé ìyá tó di ògo ìdílé wọn mú ó ti pé òun ló ti kú ó sì gbé ògo lọ́run ni. Pé bó làwọn ṣe gba ògo padà lọ́wọ́ arọ́ ọ̀run. Àwọn èèyàn ń ṣe bẹ́ẹ̀ gan táwọn èèyàn ń fọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ mí náà pé ẹ dákun ní lánàá súnà bó lòun ṣe rí ògo gbà lọ́wọ́ màmá àwọn tó ti kú wọn ní màmá ògo ń bẹ lọ́wọ́ rẹ̀ kí ló wá dé.